It is counseling time. In the multitude of counsel, there is safety. Here comes Baba Dayo. Daddy, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Daddy, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Baba Dayo, ẹ jókòó, ẹ jókòó, ẹ jókòó. Daddy, ẹ jọ̀ọ́, gbèsè pọ̀ jù. Owó nábò, owó zip, owó gbọ́múlé lanza. Daddy, pàbàmbarì ẹ̀ ni pé mo tún jẹ sójà lówó. Ẹ̀ ń jẹ sójà lówó. There is fire on the mountain. Pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Ẹ wò ẹ kúnlẹ̀ kí n gbàdúrà fún yín. Ọlọ́run tí kò sí ohun tí kò lè ṣe. Gbogbo gbèsè tí bàbá Dayọ̀ jẹ Olúwa bá wọn san. Kí ló dé? Ẹ ṣàmì ni. Daddy, irú àdúrà ò lè ń gbà yẹn. Daddy, àní gbèsè pọ̀ jù. Ẹ wò kódà Jésù gan kò lè san tán. Ẹ wò Daddy, ẹ jọ̀ọ́ ẹ bá mi yí àdúrà yẹn padà kí ẹ bá mi sọ fún Ọlọ́run wípé gbogbo àwọn tí mo jẹ ní gbèsè kí Jésù bá mi pa wọ́n. Bàbá Dayọ̀, Bàbá Dayọ̀, akọ wípé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Akọ wípé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sẹ́ni tí ò rí Olúwa. Ẹ wò Daddy, kí ní òye yín sẹ́? Àní gbèsè tí mo jẹ ó pọ̀ ju Jésù lọ. Jésù ò lè san tán. Ẹ wò ẹ bá ń sọ fún Olúwa wípé gbogbo àwọn tí mo jẹ ní gbèsè kí Ọlọ́run bá mi fún ní àìbò àti làkàsírà ní ojú oorun kán máa kú pípípí bí iná fìtílà. Ẹ wò ó Bàbá Dayọ̀ tó bá jẹ́ tìyẹn ni ẹ wá rí mi nílé. Ẹ dúró kí n wá rí yín nílé. Ṣé ẹ fẹ́ fún mi lówó ni àbẹ́wò? Afẹ́jọ gbàdúrà ni. Ẹ wò Daddy, tó bá ti jẹ́ pọ̀rọ̀ àdúrà, ẹ wò èmi ò ní ìdí àdúrà, owó ni mo nílò. Ṣé kò jù yẹn lọ? Ẹ wá rí mi, ẹ wá rí mi, ẹ wá rí mi lé, ẹ wá rí mi lé. Here comes another brother, Brother Debo. Ẹ káàsán sà, Brother Debo, Brother Debo, ẹ pẹ̀lẹ́ sà. You can have your seat. Ẹ jókòó, ẹ jókòó. Ẹ wò Daddy, the Lord has done it. Olúwa ti ṣe. Ìyẹn ni wípé ẹ ti rọ ọ̀kadà tuntun. Rárá o. Daddy, àdúrà tí mò ń gbà nípa marital partner mi, Olúwa ti ṣe o. Mo ti rí vision o. Hallelujah. Ó ga jù. Báwo lẹ ṣe rí o? Ẹ wò Daddy, ní ojú àlá mi ni mo bá lálàá. Bí mo ṣe lálàá, mo bá bára mi ní ojú oorun làwọn sójà bá ń yìnbọn. Ẹ wò mo bá ń yẹ Daddy, mo ń yẹ, mo tún yẹ, mo bá ń yẹ. Àfi gbà ọ́ mo bá sáré bẹ̀rẹ̀ Daddy, mo tún yẹ, mo bá ń yẹ, mo tún yẹ. Àfi kò sà. Ẹ wò Daddy, ṣàdédé ni mo rí ẹnìkan ló bá ràgà bò mí. Àfi Brother Debo, lójú ogun náà lẹ́tí Daddy, ọ̀rọ̀ bẹ lágbára. Ẹ wò ẹ má wulẹ̀ sọ̀rọ̀ jù. Ta ni sísítà tẹ rí? Ẹ wò Daddy, sísítà Níkẹ́ ni mo rí. Sísítà Níkẹ́ wò. Sísítà Níkẹ́ ọmọ yín ni sà. Ẹ wò dá padà. Níbo? Ẹ wò brother, kí ló dé? Ẹ wò bí mo ṣe ń wò yìí mi rò pé ní Kristi rárá o. Ẹ ní Kristi. Níkẹ́ ọmọ mi. Àbí torí wípé ó ti rí rùmùrùmù, ó ti ṣígbọnlẹ̀. Ọmọ SS2 kò lọ́jọ́ lórí fertilizer ló ń jẹ. Daddy, SS2 àbí 200 level. Ẹ wò ẹ ṣáà máa lọ, ẹ máa lọ. Àmọ́ o Brother Debo, ẹ nílò Kristi nínú ayé yín o. Ẹ ní Kristi rárá o. Ẹ ní Kristi. Ó ga o, ó mà ga o pẹ̀lú àwọn brother wa yìí. Ó ga o. Here comes Babájídé. Daddy, ẹ káàsán sà. Brother Jídé, ẹ pẹ̀lẹ́ sà. Ẹ wò Daddy, ẹ wò ogun ló lé mi kiri. Kódà àwọn oṣó lé wa àti àwọn àjẹ́ ilé wa wọ́n ti da àìpò sínú làkàsẹ́rà ni. Kí ló dé? Ẹ tújú ká nítorí Olúwa ti ṣẹ́gun ayé. Ẹ jẹ́ n gbàdúrà fún yín.
ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá a dúpẹ́ fún ọmọ rẹ. Dádì, ẹ̀yin náà ti rí. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ṣe mí léṣe ni. Wọ́n fẹ́ ṣe mí léṣe ni. Dádì, wọ́n fẹ́ ṣe mí léṣe ni. Wọ́n ṣà ń lé mi kiri, mi mọ nǹkan tí mo ṣe fún wọn. Wọ́n fẹ́ ṣe. Èmi ò rí gangan o. Dádì, ẹ má parọ́ náà. Ẹ rí àwọn òmìrán mẹ́ta tó gbé Indomie dání tó ń lé mi kiri tó ní kí wọ́n jẹ Indomie. Rárá o, èmi ò rí gangan. Ẹ wo, ẹ jókòó, ẹ jókòó, ẹ jókòó, ẹ jókòó. Ẹ wo, arákùnrin, ohun tí ẹ nílò òun ni Jésù sí ayé yín. Ẹ gbọ́dọ̀ gba Olúwa, ẹ gbọ́dọ̀ gbà á ní Olúwa àti olùgbàlà yín. Ẹ wò dádì, kò yé yín, ìṣòro mi ó ti ju Jésù lọ o. Ẹ wò, àdúrà ni mo nílò. Ẹ dẹ́kúnlẹ̀ kí ẹ fún mi ní àdúrà, kí ẹ gbé omi àdúrà kaná, kí ẹ dà lé mi lórí. Dádì, mo sọ pé Jésù nìkan lẹ nílò. Òun nìkan ní ọ̀nà àti ìyè. Ẹ lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ Jésù. Jésù lẹ nílò sínú ayé yín. Dádì, àní kò yé yín sẹ́. Àní ẹ fún mi ní àdúrà tó ní NAFDAC number. Àdúrà tó ṣẹ̀ṣẹ̀ jáde ní kẹ́ ẹ fún mi. Òun ni mo nílò fún gbogbo ìṣòro ayé mi sẹ́. Òun ni mo nílò. Ẹ tó bá jẹ́ tìyẹn ni, ẹ lọ gba àwẹ̀ bíríbírí 40 days. Rárá o, àṣẹ́mi nìkan ni ogun gbogbo Nàìjíríà ṣe ni. Ó pọ̀. Ẹ wo, dádì, tẹ́ bá sọ pé ẹ̀yin ò lè fún mi ní àdúrà. Tẹ́ bá pé ẹ lè fún mi ní àdúrà tó ní NAFDAC number. Tẹ́ bá sọ pé ẹ lè ṣá mi ládùúrà tó gbóná fẹlifẹli bí àmàlà tó jiná gangan. Kò sí wàhálà. Mo mọ̀ bẹ́ẹ̀, màá lọ gbàdúrà yẹn. Kò sí wàhálà. Tó yẹ pé ẹ lè fún mi ní àdúrà tó máa jẹ́ kí ogun ayé mi ṣẹ. Kò sí wàhálà. Ẹ dúró. Níbo? Ó ga o, àwọn èèyàn mi ṣègbé nítorí tí wọn kò ní ìmọ̀. My people perish because of lack of knowledge. Ó ga o, àfikún Olúwa gbàkóso. So, ẹ̀yin ará ilé, gẹ́gẹ́ bí ẹ ti rí, a kọ wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí tí wọn kò ní ìmọ̀. Ìran yìí ni a ṣe fún wa láti jẹ́ kí a mọ̀ wípé àdúrà kọ́ ni ohun gbogbo bí kò ṣe pé kí èèyàn ní Jésù Kristi nínú ayé èèyàn. Òun nìkan ni olùgbàlà aráyé, òun nìkan ló lè tú wa sílẹ̀ kúrò nínú ìdè gbogbo. Ẹ ṣé púpọ̀.